place. If you cannot beat them, you join them. You don't want to join them initially, but Ràkúnmí Onígbáná kọ́lọ́hún tó fi kú palẹ̀ mọ́ ẹ̀ nígbà tó jẹ́ Ràkúnmí Onígbáná. Gbogbo àwọn senior sister ní film industry wọn bí ìyá wọn dá ilé kókó ń tàgbé. Ọpọlọ ni Ìjímèrè. Ìjímèrè becomes a bigger bully than Ràkúnmí Onígbáná. Àárí ìgbẹ̀yìn Ràkúnmí Onígbáná níbí. Ìgbẹ̀yìn gbogbo wọn ti bàjẹ́ already. That is why sùúrù dání ayé. Èmi náà mọ̀ pé mo máa survive Esabod. Esabod tó bá rántí dáadáa, ìwọ àti Ìyábọ̀ Òjó kì í ṣọlọ́run. Under this lover, ó ń ṣe fàájì ẹ pẹ̀lú àwọn Ọọ̀ni of Ifẹ̀, pẹ̀lú àwọn politicians. Ìyábọ̀ Òjó ń ṣiṣẹ́ àwọn onítíátà, ó lé wọn kúrò ní ọkọ, ó ń ba kárí àwọn jẹ́. Ràkúnmí Onígbáná, òun ló ní crowd tó máa lọ fi ń ba ayé àwọn èèyàn jẹ́. But Ìyábọ̀ Òjó needed you. Ìyábọ̀, it was Ìyábọ̀ Òjó that diverted you from your major show. It was Ìyábọ̀ Òjó that diverted you. Ìwọ gbàgbé àwọn ò gbàgbé. Esabod, ó wá ní wípé ọ̀rọ̀ Fọlá ò tí ì ṣẹlẹ̀ pé nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bímọ tábà ní ká go deeper tí mi ní interest ṣe bí inú oyún ni mo wà tó ti bẹ̀rẹ̀ sí ní búlì tí n bá ṣe ẹ̀ mú ẹ̀rí ẹ̀ síta. Esabod, mú ẹ̀rí ẹ̀ síta bí tí n bá ti ṣe. Esabod, tó bá ṣe fídíò kọ̀ pẹ̀lú mi lóru ó máa ń bá mi níbi tí mo ti ń ránṣọ. There was a day Esabod orí mi tí mo ti ń ránṣọ láago 3 òru ó ṣe fídíò kọ̀ pẹ̀lú mi. Omi fẹ́ bọ́ lójú ẹ lọ́jọ́ yẹn pé láago 3 òru ìwọ ọmọ yóò ti sùn. That is what you said. But I understand Esabod wípé you cannot survive àròkì nínú ẹ̀ ìwà àtọlọ́run ọba. Esabod, ó mọ̀ pé Ràkúnmí àti Ìyábọ̀, Ràkúnmí nìkan ṣoṣo, ó mọ̀ wípé ẹni tí Ràkúnmí bá wá fún nígbà tó ń jórúkọ ẹ̀ nígbà ayé ẹ̀ Ọlọ́run tó fi kú palẹ̀ mọ́ ẹ̀. Esabod, ó mọ̀ pé ẹni tí Esabod, ó mọ̀ kí Ọlọ́run máa padà gbàgbára fún mi náà. Mi ò blame ẹ̀ initially tó join wọn because it takes ẹni tó ní nǹkan tó kù tó fẹ́ ṣe láyé láti lè survive Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó. Esabod, tó bá rántí dáadáa, ìwọ ló pe Ràkúnmí Onígbáná ṣàkíyèsí pé ṣó o fẹ́ pa LIZZY ni ogun ṣe wá pọ̀ tó yìí. Ó wá sọ gbólóhùn kan, oní Ràkúnmí, oní tí ọwọ́ ẹ bá mọ́ olófrì, oní tí ọwọ́ ẹ ò bá mọ́ oní gbogbo àwọn tó ń bá lọ ṣèkà yìí oníwọ̀n ní jèrè ọmọ. Esabod, that was the only thing you said. Next video ta rí ní Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ wọ́n dẹ̀ pè é sórí àgbo. Ràkúnmí bẹ̀rẹ̀ sí ní sunkún bọ̀yọ̀. Esabod, nígbà tó kúrò lórí kọ́ọ̀lù yẹn next thing ta máa rí ni wípé Lizzy Anjorin ṣépè fọmọ Ràkúnmí Onígbáná wọ́n lọ gbé sí Punch. Esabod wojú ẹjọ́ là ń bògbòrò ká tó sà, ẹjọ́ là ń bògbòrò ká tó sà. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn èyí tí Lizzy Anjorin tí ó sọ tán nínú fídíò tí ẹ ṣe wò tán yìí látàrí ọ̀rọ̀ Esabod àti Tóyìn Abraham tó fi dórí Ìyábọ̀ Òjó. Kí ni o tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ẹ̀yin èèyàn wa? Ẹjọ́ báyìí là ń bògbòrò ká tó sà. Esabod, ó mọ̀ pé kò sẹ́ni tí Ràkúnmí ò lè yọjú 24 hours.